ẹyẹ yan mi yẹ wò ó lágbára o ṣe rí sẹ́ mo sì sọ pé yíyẹ yìí àṣírí àwọn pásítọ̀ yẹn máa ṣe kí ni a máa tú wòtòwòtò ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí arábìnrin yìí sọ lórí Sam Ojo èmi kọ́ mo sọ o ẹ jẹ́ ká wá lọ gbọ́. ti kú bàbá ẹ̀ dẹ̀ ń tẹ̀lé Sam Ojo lójoojúmọ́ wọ́n dẹ̀ ń fi ọmọ yẹn lọ ṣiṣẹ́ 500 naira lójoojúmọ́ step mother ẹ̀ dẹ̀ ń suffer bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wà nínú church yẹn every day ọ̀rọ̀ Sam Ojo máa ń bí mi nínú ó máa ń rún mi nínú. Before I travel, I was living in Ikorodu and I have opportunity to go to that church, Pastor Sam Ojo's church. Okay. Have a lot of people there and have so many experience with that church. Wow. In fact, inú máa ń bí mi tí má ti ń gbọ́ program bí tán bá ń sọ mi ní one-on-one encounter with him because mi tẹ̀ ní mi lè ní. But àwọn tó wà ń bẹ̀, the first day I went to that church, torí mo fẹ́ sọ reason tí màmá yẹn tó ṣe wà nírú situation yẹn gbogbo wa kan là ń bu until tí ojú ọ̀pọ̀lọpọ̀ bá là tètè wọn bá ṣí tábà kàn bú wọn kò tí ì yé wọn. Ọjọ́ tí mo kọ́kọ́ lọ ọ̀rẹ́ mi kan tó súnmọ́ mi ló máa ń lọ church yẹn. Mo wọbẹ̀ mo rí èrò rẹpẹtẹ àwọn ìyá àgbàlagbà different dressings ló tẹ̀ kọ́kọ́ attract mi kẹ́ àtẹ́lẹ̀ yìí tó wọ ọmọ kíkiri kan ìtọ́ máa ṣí gbogbo òdì tó máa ṣe oríṣiríṣi discourage me first the church because me kì í lọ church anyhow I've had a lot of experience about churches. Bí mo ṣe wá bọ́tà wọ́n ní ó máa dé ẹnìkan kìnìkan wọ́n ṣe ìṣòro títí di aago méjì pásítọ̀ wọn ò tí ì dé wọ́n kọrin wọ́n ṣe oríṣiríṣi àwa tá láìkì jó náà bá wọn jó lọ́jọ́ yẹn. Ìgbà tá a bọ́tà mo rí pé èrò pọ̀ nínú church kò sí mọ́tò táwọn èèyàn park jọ síta. Ìyẹn kọ́kọ́ pè mí ṣàkíyèsí pé gbogbo àwọn ìyá ọlọ́jà àwọn ọmọ kékeré àgbàlagbà wọ́n kàn ń wá wọ́n ń fún wọn ní fake hope ni. Mo rí bẹ́ẹ̀ ó tún dé another time ó tún ní ká lọ àwọn fẹ́ ṣe program kan wọ́n ní kàn ra àgbọn experience mi pẹ̀lú bàbá yẹn tí n bá sọ tán wọ́n ní kàn ra àgbọn ẹ má bínú ẹ fún mi ní little time kẹ́ bá lè mọ reason tí màmá yẹn ṣe ṣe wọ́n ní kàn ra àgbọn ẹyọ kankan lórí orí kankan wọ́n tà ní 2,000 wọ́n tà ní 1,000. Mo wá béèrè lọ́wọ́ pé ṣé ẹni ó lọ sórí òkè ó ṣẹ̀ṣẹ̀ dé ó kó àgbọn ṣé gbogbo àgbọn tó tà fún like over 2,000 to 3,000 people tó wà níbà ṣé ló kó lọ sórí òkè tó ń kó bọ̀. A bottle of water wọ́n á tà one small bottle of water wọ́n tà ní 200 naira gbogbo wọn dẹ̀ ló ní láti rà wọ́n wá láwọn fẹ́ pa ọ̀tá àwọn ó ní kán fún àgbọn ẹ̀yìn àgbọn yẹn kán mú wá wọ́n máa fi ṣiṣẹ́. They were doing a lot of things. I was just wondering that kí ni gbogbo eléyìí ọ̀rẹ́ mi tó ń lọbẹ̀ ojoojúmọ́ ayé ẹ̀ kò tiẹ̀ jọra wọn. Tí n bá pè mo níṣẹ́ o jẹ́ ká wá lọ ṣiṣẹ́ o ó máa láwọn lọ sórí òkè ni àwọn lọ kinní kan ni àwọn lọ kinní kan kò sígbà tí mo pè bóyá I have a catering job I have one job or the other and she's suffering with her husband no food to eat and I keep asking her ó ń lọ sí church lójoojúmọ́ bẹ́ẹ̀ lẹ máa lọ sórí òkè lọ́nà Ìbàdàn ó dẹ̀ ló ń jẹ you will come back to my house èmi máa lọ ṣiṣẹ́ lọ wà máa jẹun it got to a stage tó bá pọ́n kọjá lórí program a máa gbọ́ mi tó ló dọ̀tá mi léni ó máa ń bínú sí mi ni mo ní mi ní fún ẹ lóúnjẹ mi ní lọ ṣiṣẹ́ mọ́ kí n pè ẹ́ pé kó ká lọ bó jẹ́ 5,000 bó jẹ́ 10,000 ọjọ́ kan wà 15,000 ẹni tó tẹ̀lé mi lọ ṣiṣẹ́ ló mú lọ lé mi ní lọ ṣiṣẹ́ mọ́ kó wá máa jẹnu iṣẹ́ yẹn tó o bá ti lè ṣiṣẹ́ church tẹ́ ń kú sí yẹn ẹ jẹ́ kán fún yín lóúnjẹ. They were really suffering. Her husband does not have job. She does not have job. They were really suffering. Nothing was happening in that church. Wọ́n dẹ̀ ṣì ń kú síbẹ̀ every day. Telling them that wọ́n máa gbé kéèsì wọn wá, wọ́n ti gbé kéèsì èèyàn kan wá, wọ́n máa gbé kéèsì wọn wá oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. So wọ́n brainwash àwọn people yìí débi pé wọn ò mọ nǹkan tó máa ṣe. There was a time I was contesting. Ọ̀rẹ́ mi yẹn parí pé mi mú làwọn church because I was using Opportunity Churches Mosque to to do kí ló ń jẹ́ campaign. Ó láàjà máa lọ church àwọn èmi ò ṣáà like pastor àwọn òun ọmọ nǹkan tó ṣe. Mo ní my spirit does not go with this person. I went there mi ò rí Sam Ojo àwọn other pastor. In fact
àwọn tó tẹ̀lé mi lọ tán jẹ́ camp team mi náà sọ fún mi pé honourable calm down now ẹ ní sùúrù because inú ti ń bí mi gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ bọ́n ṣe ń react so ẹ máa rí dáàdì ni ẹ máa lọ sórí òkè ni mo lé mi ọlá I won't because mo ti rí oríṣiríṣi àríṣà nínú ìjọ yẹn now bí mo ṣe sọ a lot of people are being brainwashed mama yẹn has been brainwashed for a very long time before that money get to her she has had the mind of wọ́n máa gbé kéèsì wọn wá àwọn náà máa sanwó àwọn máa ṣe gbá àwọn máa ṣàwó see there is a sister of mine tó lọ sí Ìbàdàn ní church wọn yẹn ní Ìbàdàn tí wọ́n ó lọ sí school ó ń ṣe nursing ni ó wá lọ sí program wọn gbogbo owó tó kó débẹ̀ pátá ni wọ́n gbà tán wọ́n náà máa dòróró sí wọn lórí bàbá ti dé wọ́n máa ṣe gbọ́n máa ṣàwó it got to a stage she was angry and said òróró tẹ́lẹ̀ máa dà sáwọn lórí dà ó bá wọn jà níbẹ̀ nígbà tó tó stage kan wọ́n wá ṣàtúngbà tó sì rí pé ó ń ká àwọn tó kù pé wọ́n ti gbowó lọ́wọ́ àwọn wọn ò dòróró sáwọn lórí wọn ò ṣe gbá wọ́n wá lọ gbòòrò yẹn jáde wọ́n dá sí ní gbogbo ojú tóun náà wá fìbínú owó tó máa fi fọ́ mọ́tò ó san níbẹ̀ yẹn ó wá bó ṣe délé ni ṣé wá rí májẹ̀mú tó ti promise wọn ní church yẹn despite pé ó ti wá rí pé rubbish àti gbogbo fake nǹkan tó ń lọ ṣe ó délé ó tún wá owó yẹn yá ó send ẹ̀ padà sí wọn na my living sister no be say anything ìgbà tán sọ fún mi mo ní mo sọ fún yín gbogbo ìgbà tẹ́ máa ń gbọ́ program mi lára àrò tí máa ń sọ fún yín ẹ máa ń fi pé bóyá kìíní mo ti rí people yìí ibi tó wá worst sí ni pé I usually do program for some children during holiday I have the opportunity to take these Samojo's children, you know, some of them are even their pastor's children. During 2020, 2022 ni mo ṣe program yẹn. Àwọn teenage ni mo máa ń ṣe program okay kí n kọ́ wọn ká lè kọ́ntẹ̀ better. Those children were coming. I was crying for them and their parents. The pastors under this person, they are suffering. Their children are not going to school. Ọmọ kan wà àánú ẹ̀ ṣe mí. Ìyá ẹ̀ ti kú. Bàbá ẹ̀ dẹ̀ ń tẹ̀lé Sam Ojo lójoojúmọ́. Wọ́n dẹ̀ ń fi ọmọ yẹn lọ ṣiṣẹ́ 500 naira lójoojúmọ́ step mother ẹ̀ dẹ̀ ń suffer. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wà nínú church yẹn every day. Ọ̀rọ̀ Sam Ojo máa ń bí mi nínú, máa ń run mí nínú ni. Mo máa ń bínú àwọn tó ń lọ bẹ̀ pé sórí yín ò pè ní. And àwọn ọmọ tó wà ń bẹ̀, the one of the pastor's wife was very close to me nínú church wọn ní Kòròdú yẹn and told me that ó sọ a lot of things. In fact, ọkọ ẹ̀ ti fúnyàn lóyún nínú church níbẹ̀ táwọn senior pastors tó kù dé wọ́n pin pregnant àwọn ọ̀pọ̀lọpọ̀lọ nínú church yẹn ni. Àwọn èèyàn suffer, àwọn èèyàn wọ́n pọ́n láṣọ, wọ́n kó owó ọjà wọn, owó tó yẹ kó fi jẹun. Wọ́n ti brainwash wọn so tẹ́ bá ń dá màmá yẹn lẹ́bi ẹ má bínú pé òun mi le ọ̀rọ̀ yìí ń dùn mí ni. Tẹ́ bá ń dá màmá yẹn lẹ́bi wọ́n ti brainwash màmá yẹn for a very long time not now nígbà tó rí owó yẹn. Ọ̀rọ̀ yẹn ti wà ńlẹ̀ before now not ìgbà tí màmá yẹn ṣẹ̀ṣẹ̀ gba owó yẹn. Ẹ mọ iye àwọn tó ti kó sínú kólóbọ̀ wàhálà yẹn for a very long time ni. Ẹ mọ iye àwọn tí wọn ọ̀gbọ́n táwọn pastors yìí ti ṣe oríṣiríṣi fún. I've met a lot of them. I would have been a victim of a lot of them if I started counting. Wọ́n níye. So tá bá ń blame mama yẹn, lóòótọ́ wọ́n lè máa rò bẹ́ẹ̀. Mama yẹn fúnra rẹ̀ has been under, she's done herself again. Ó ti wò pé tóun bá tún kó sílẹ̀, tóun bá òun máa rí bùkún, àwọn tí gbé kéèsì òun dé ni, wọ́n ti gbé kéèsì òun dé. If not, tó ẹgbẹ́ church tẹ́ bá rò lọ bẹ̀ pé àwọn ọmọ mama yẹn, no at that time. Gbogbo kìíní ìjọ mú wọn ni wọ́n jọ wà ní under duress under gbogbo nǹkan tó ń ṣe yẹn ni influence ni so there are thousands of them in that church up till now tó ń dúró de case wọ́n jọ máa fẹ́ra wọ́n máa fún àwọn ọmọ ọlọ́mọ lóyún àwọn kwaya wọn oríṣiríṣi they were just manipulating people and making money to go and build church wọn tó wà lọ́nà Ìbàdàn. Àwọn èèyàn máa fún wọn ní owó oúnjẹ ayé wọn ń bàjẹ́ until tọ́rẹ́ mi yẹn tó kúrò nínú church yẹn ìgbà tó kúrò tó lòun lọ́dẹ I was like ogun bọ́ Olúwa ó ṣe o. She became my enemy ojoojúmọ́ náà máa ń sọ pé ọ̀tá ni ogun ni gbogbo nǹkan gbogbo owó wọn náà ti gbà tán. Pastor Sam Ojo was living in Ikorodu before now.
ó move lọ sí Magodo kò ní dé àwọn èèyàn máa wà ní church till 4 o'clock wọ́n máa dúró má jẹ́ n pariwo bí iṣẹ́ mu wà kán máa wò pé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ wọ́n máa dúró dé ní 4 o'clock 4 p.m. láti 6 o'clock wọ́n ti wọnú church yẹn láàárọ̀ náà máa dúró dé so ẹ má jẹ́ kí jẹ́ n pariwo díẹ̀ ẹ má jẹ́ kí a bá màmá yẹn wí púpọ̀. These people have manipulated a lot of these mothers. They've thought àwọn ló lè jẹ́ káyé àwọn ọmọ àwọn dà àwọn ló máa jẹ́ káwọn ọmọ àwọn ṣoríire so lọ́dọ̀ tèmi o èmi ò blame màmá yẹn o púpọ̀ o rárá then aṣọ tó dá owó padà it's not because ó fẹ́ ṣe o torí pé kò fẹ́ káriwo tó ti ń lọ tẹ́lẹ̀ kó continue tabasi print lọ báyìí people will learn. Let me stop from here. To learn come so aggressive. Mombo Baba Kenny, Mombo. Thank you so much, Ola Jace. Ashima sọ̀rọ̀ dáadáa. My private chatting. Mr. Rotimi. Mombo. Ẹ kálẹ́. Ẹ kúṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. Ṣé rí wọ́n ní tá bá bá irú wí ká bá rù wí. Ṣé most of the time yes mo mọ̀ pé a lot of things tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí but most of the time àwọn pastors yìí wọn ò wá tọwọ́ bọ ọmọ ìjọ lápò láti kówó láti sọ pé kó mówó wá ọ láti lọ gbowó ẹ̀ àwọn olówù láti lọ kówó wọn lẹ̀ owó tó yẹ kó fi ṣe business because irú pastor Òjó yẹn sìn ó possible kó mọ̀ ìyá yẹn rí bóyá true preaching tó ti preach yẹn ló ti lọ gbowó. Mr. Kenny. Mo ń gbọ́ bàbá. Ṣé ẹ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní power of hypnosis kí wọ́n hypnotize èèyàn? Yes. Ṣé ẹ mọ̀ kí mọ̀ hypnosis? Yeah. Ǹjẹ́ believe pé wọ́n máa ń fi ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ bá lè gbé Bible gan ọ̀rọ̀ lẹ fi máa ń de àwọn èèyàn mọ́lẹ̀ lẹ fi ń ba ayé àwọn èèyàn jẹ́. Ṣé ẹ gbà? Mo gbà òótọ́ lẹ sọ. Ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìkérégbè lábẹ́ àwọn bàbá Adébóyè. Bàbá Adébóyè sọ nǹkan kan few years ago pé without tithe nobody is going to heaven. Ṣé ẹ mọ̀ iye èèyàn tó kó life savings ẹ̀ sílẹ̀ kó ń fẹ́ make heaven? Heaven tí bàbá ńlá kú bàbá ẹnìkan ò dé rí kó dé kó wá jábọ̀ fún wa. Ẹ̀dẹ̀dẹ̀ bíbẹ̀ ni wípé tá a bá bẹ̀rẹ̀ ká ṣé ẹ mọ̀ tán pè ní hypnosis ṣá? Débi wípé rú èmi yìí bí mo ṣe ní mo san lórí tó láyé UI tí mo dẹ̀ jáde tán tí mò ń ṣiṣẹ́ 12,000 naira tí mò ń f'Adébóyè ní 1,200 lóṣooṣù tí ìyá mi ò gbóòórùn 1 naira lára owó mi torí yòókù òtó náà. Mr. Kenny ẹ lọ wo ẹ ní láti lọ jókòó ka wo ronú kì í ṣe bíbélì gan ẹ̀rí ọkàn yín tẹ́ ẹ bá jókòó sínú chọ́ọ̀chì nítorí pé mo rí pé pásítọ̀ ní tẹ́ ẹ bá jókòó sínú chọ́ọ̀chì táwọn èèyàn bá ń kówó yẹn wá what does your conscience tell you as a man? Pé single mothers are inside your church they are working hard they are almost dying of hunger and everything and you as an able-bodied man you are collecting that money. You are collecting that money without conscience. Gbogbo yín ò fẹ́ ṣiṣẹ́ mọ́ gbogbo yín lọ́lọ́run ti pè tán. Gbogbo yín ni gbàdúkọ̀ ti pè tán. Ẹ máa ní ẹ jẹ́ ká kọ́lé fọ́lọ̀. Ẹ bá wá kọ́lé fọ́lọ̀ yẹn tó orúkọ yín ló máa wà lórí ìwé rẹ̀ ló máa wà lórí ilé. Òótọ́ lọ sọ Mr. Rotimi. Mr. Kenny but still yẹ sẹ́rí gbogbo ilé tẹ́ ṣe. I get me iṣẹ́ ẹ ṣe God bless you for that but still yẹ táwọn èèyàn wa ò ní gbọ́. Wọ́n máa gbọ́ wọ́n máa bọ́ lọ́wọ́ yín sẹ̀ wọ́n ti ń bọ́ lọ́wọ́ gbogbo yín sẹ̀ Mr. Kenny. Ẹ̀yin náà sì máa lọ wá ṣẹ́ṣe irú ọ̀dọ́ yín tẹ́ fi kọ́ chọ́ọ̀chì yìí tẹ́ bá lè gbà ká fi ṣe soap industry ọ̀ká mọ̀ yan gàrí bẹ́ẹ̀. Instead tẹ́ fi dá chọ́ọ̀chì sílẹ̀ yẹ orúkọ chọ́ọ̀chì yín ni mò ń wò yìí náà. Orúkọ chọ́ọ̀chì yín ni mò ń wò yìí náà. Kí ló orúkọ chọ́ọ̀chì yín? Ẹ kàn wá sókè wádìí kinní kan Cherubim and Seraphim movement kinní kan. Ó ní mò ń wò yìí náà. Ń tẹ́ gbé sókè nìyẹn náà.
Ah, olórí Gbádébọ̀ ṣe wà ń bẹ̀ mà. Olórí Gbádébọ̀ ẹ jẹ́ ká sáré rí 2 minutes ń ṣe wà ń bẹ̀ mà. Ẹ hàn mute tẹ bá wà ń bẹ̀. Kọ́bla ṣe wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni o Ẹ sáré bá wa dá sétò sà. ẹ kálẹ́ ẹ Yes, sir. kálẹ́ o ẹ kálẹ́ o a kú ètò ọlọ́run á bá wa tó. ṣé ẹ ti rí Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ òbí tó bí. fọ́ọ̀tì díẹ̀ ní tàwọn pásítọ̀ o ṣẹ́rí àwa tá a ṣajá lẹ́yìn wọn yìí tiwa ló pọ̀ jù. a ya ọ̀lẹ láti ka ìwé. Pòfẹ́sọ̀ kan sọ pé ó ní èèyàn dúdú ya ọ̀lẹ láti kà ó ní tó bá ti èèyàn dúdú mọ́lé kọ́kọ́rọ́ tó fẹ́ fi sílẹ̀kùn tó jáde yẹn ó ní fi sáàrin ìwé ó ní èèyàn dúdú àwọn anulé yẹn for 1000 years kò ní jáde torí kò ní láti ṣíwèé láti kà. a ò lè ka bíbélì yẹn fúnra wa bàbá sọ pé là ń tẹ̀lé ìdámẹ́wàá tó ń pariwo yìí kì í ṣe owó ká lọ ka Deuteronomy wà dáadáa kì í ṣe owó kò dé ìwé tó wá sọ nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ 10 tó máa ń pariwo fún wa tó fi ń tọ̀ wá yẹn kò bá àwọn ọmọ ọ̀jọ́ wí o àwọn àlùfáà ló ń bá wí ó ní ẹ̀yin ti jà mí lólè nínú ìdámẹ́wàá àti ọrẹ wọ́n ń gba ìdámẹ́wàá yẹn ṣùgbọ́n wọn ò fi ṣe nǹkan tó yẹ kán fi ṣe. I've been a victim. Èmi ti gba cooperative loan tí mo kó fún pastor rí 180,000 after years bàbá owó yìí ń kọ́ ó kọ́ ló máa fún mi gbà kan mo wá bèrè bàbá owó yìí ti pẹ́ owó yìí ti lọ 15 years 20 years ó ní olùwé wo lòun ṣe fún mi kémi lọ múwèé wá mi ò ṣèwé lóòótọ́ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ ẹlẹ́rìí sí ọ̀rọ̀ owó mi bá bẹ̀ sí ní pé wọ́n lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n bá pe bàbá àwọn wá padà pé bàbá máa takú mọ́ nǹkan tó náà rí nìyẹn bàbá takú 1,000 mi ó wọgbó ṣùgbọ́n ojú mi ti là àti gbọ́n àti bọ́ lọ́wọ́ wọn ọlọ́run máa fún yín ṣe a máa tì yín lẹ́yìn ẹ ṣeun gan o. Thank you so much mi ní wá yín tì a máa bọ̀. Didon ṣe wà ń bẹ̀. Didon ó yẹ on mute. ok ẹ káalẹ́ Mr. Rotimi. Ẹ káalẹ́ sà. Inú mi dùn láti ẹ̀ ti máa participate because I've been following you for long but mo like platform yìí it's really a revolution. ṣebí story woman yìí lè ṣí ẹ̀ sometimes ṣé tẹ́ ẹ ní pé pastor kan pé ó ń lọ sọ̀rọ̀ pastor kan tó ń talẹ̀ àbí tó ń talé ṣé òun lè ṣí à bíi 2 or 3 months ago. Eléyìí tún yàtọ̀ Káyọ̀dé Williams tún nìyẹn o. Ọ̀tọ̀ tún lélẹ̀ Káyọ̀dé tó gbélé ọkọ̀ ìta. nǹkan tí fẹ́ bèrè sí ni pé ok eléyìí nǹkan tí fẹ́ bèrè pé ṣé pastor mọ̀ kó fẹ́ talé. Pásọ̀ yẹn náà ló lọ pé kó lọ wá bá wọn pray sí ilé yẹn. ní eléyìí tí a sọ lọ́wọ́ yìí ni o. Bẹ́ẹ̀ni. ó mọ̀ kó fẹ́ talé. Bẹ́ẹ̀ni. àwọn pásítọ̀ yẹn wicked sir. àwọn pastors yẹn wicked and tẹ́ bá wò dáadáa àwọn obìnrin ni wọ́n máa ń lò. ọ̀dọ̀ àwọn obìnrin náà máa ń gbà wọlé. inú mi wá dùn o fún kinní kan eléyìí tá a bẹ̀rẹ̀ yìí pẹ̀lú yìí eye opener ni o ó máa tó gbáyé kan o. Bẹ́ẹ̀ni. ó máa tó gbáyé kan because àwa tá à ń support yìí àwa tá a ti ń wá opportunity báyìí ni o. ṣe eré lè tẹ́ sọ ẹ lóòótọ́ mo support woman ọ̀làjẹ́ àbí kí lórúkọ yẹn woman yẹn. ọ̀làjẹ́ is bẹ́ẹ̀ni. bá rí ìkẹta pastor look obìnrin yẹn kọ́ ló lọ kówó yẹn lẹ̀ o ẹ gbà bí mo sọ fún yín wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀ wọ́n mọ̀ kó fẹ́ talé. yes number 2 ẹ jọ sà èèlò ni ó sẹ́ẹ̀dì sí pastor lórí mobile lórí program mi. nínú 7 million 4.2 million ni wọ́n send. èèlò ni pastor dá padà. wọ́n ti dá 4 million padà báyìí. ó ti dá 4 million padà. no 3.5 wọ́n ti dá 3.5 padà so táìtì nìkan náà gbà báyìí. nítorí awíkoko lójú ọlọ́rọ̀ ni o àyà wọn já ṣé ẹ ti rí bẹ́yẹn àwọn pásítọ̀ yẹn àwọn obìnrin ni wọ́n ń lò èèyàn burúkú dẹ̀ ni wọ́n èmi gan-an mo ti fọ́ bí mo dẹ̀ kó gbogbo fọ́sùrì ilé mi mo dẹ̀ kó fún pásítọ̀ adẹ̀jókòó sílẹ̀ lẹ̀ èmi àtàwọn bá mi
yes mo dẹ̀ kó upholstery chair 7 seater mo dẹ̀ kó fún tó jẹ́ pé àsàtẹ̀ ẹmọ tí àtìyàn ti ṣe níbi 2001 téèyàn ṣe níbi 70,000 2070k nísìnyí kí ni wọ́n mo dẹ̀ kó fún pásítọ̀ àdàjókòó sílẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ inú mi dùn ojú mi là sharp sharp ìyàwó mi sì wà nú ẹ̀ báyìí o òun tí ò bá lọ church kó ṣe wẹ́ mo ló wà òkè ṣe rí woman yẹn wọ́n lò ní wọ́n ti hypnotize ẹ̀ mo like English ẹ̀ lò yẹn wọ́n ti hypnotize ẹ̀ kélé gẹ́gẹ́ bí ayọ̀gbà fáwọn obìnrin o àwọn obìnrin náà ó rí pé ó difficult kẹ́ tó wọ́kùnrin kó tó fall into this kind of thing ó wà bẹ́ẹ̀ ó difficult díẹ̀ màá ṣiṣẹ́ màá lọ kó sí fún pastor àwọn pastor yẹn olórí burúkú ni wọ́n o Mr. Gotimi ẹ jọ nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ìgbésọ̀ ẹ jẹ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ victim wọn ẹ má bẹ̀rù rárá láti jẹ́ ká jáde especially ẹni tí ẹ mọ̀ pé ní evidences lọ́wọ́ ẹ má bẹ̀rù gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ jẹ́ victim ẹ má bẹ̀rù rárá. ẹ jẹ́ kí platform yìí kó máa lo kíkankíkan tí platform yìí kó jẹ́ nǹkan tó yẹ pé yes ó máa gẹ́gẹ́ bí reach everywhere táwọn èèyàn tójú àwọn èèyàn là ẹ lọ́wọ́ chọ́ọ̀chì àwọn chọ́ọ̀chì yẹn ló ń jẹun àwa là ń fún wọn lóúnjẹ ẹ ṣe o ọ̀rọ̀ sì pọ̀ láti sọ lẹ́tà máa sọ yẹn ẹ ṣe. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn be renewed ṣe ìwọ̀n bẹ́ẹ̀ mà Ọlájẹ Plaza wọ́n fọ́. Sherry, the power of hypnosis. Sherry story yẹn gan kò complete. The woman, well, that's my own opinion. I'm not sure pé wọ́n dìdì pé wọ́n fẹ́ lọ fi owó yẹn sílẹ̀. Tá bá gbọ́ story yẹn dáadáa, wọ́n ti lọ bá pastor ti bá wọn gbàdúrà sí. Kan tó wá rí ilé yẹn tà. Kí ni nǹkan tí pastor sọ fún wọn nígbà tó gbàdúrà sílẹ̀ yẹn pé wọ́n máa ṣe? I understand. So when mo ṣe ní story yẹn ò complete, nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ọmọ wọn gan lè má mọ̀ because ìyá gan lè má bẹ̀rù pé àwọn ò fẹ́ sọ fún ọmọ ẹ̀ kó má lọ balẹ̀ jẹ́ or kó má lọ dà nǹkan rú. In fact, I can bet you ìyá yẹn gan kò ní fẹ́ kọ́ ọmọ yẹn gan lọ bá pastor ní step tọmọ yẹn gan take tó fi wá bá yín tó fi wá ṣe gbogbo ẹ̀. Mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìyá gan send voice note sí mi tẹ́ bá gbọ́ voice note ìyá ẹ̀rù wà lára ìyá mi. Exactly. Ẹ ṣe bí wọ́n ti exactly. So there is more to nǹkan tó ṣẹlẹ̀ yẹn. Though thank you pé Sam Ojo he returned the money. But that woman, a kàn lè blame wọn pé wọ́n kówó sílẹ̀ wọ́n fẹ́ ṣe kárí mi. Ṣé rí tíyàn bá ti wà nínú nǹkan for a very long time, ìwà tíyàn máa wà máa dàbí pé tí kinní yẹn ò bá ṣe ó máa dàbí omi ni á dàbí atẹ́gùn tíyàn fẹ́ sí mu. Tí n bá ṣe kinní ni ẹni yóò lè wà alright. You understand? So nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yẹn nìyẹn. Then at the point of prayer, commitment tó máa ti jẹ́ kí ìyá yẹn make. Owó tí ìyá yẹn gbà gan kí ìyá ya múra kán máa gbàdúrà sọ́lọ́run Ẹlẹ́dàá tó dá wọn. Because these people cannot be trusted. No, they cannot be trusted. So èmi ò personally mi ò blame ìyá yẹn Ọlọ́run. Mi ò blame wọn. Because nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ that our own team. Yes, because there's something tí ìyá yẹn gbọ́ kó tó lè make irú. Kò ń ṣe pé ìyá yẹn ò mọ̀ pé òun ní ìdílé náà. Kò ń ṣe pé wọn mọ̀ páwọn need láti fún ọmọ wọn lówó àbí láti sort ara wọn out. Wọ́n mọ̀ kankan wà ń bẹ̀ tí ìyá yẹn ṣe nǹkan tó ṣe yẹn. Àwọn ẹ̀rù tó máa ń fi síyàn lára lóríṣiríṣi. Wọn ò ṣe tó máa sọ wọn ní máa jágbe mọ́yàn. Wọn ò ní sọ bíi pé bóyá wọ́n dẹ́rù báyìí. But tó bá sọ, you know, it's like èèyàn tí ọkùnrin bá abuse. Èèyàn tọkùnrin bá abuse, tó bá abuse it constantly, there's something we call trauma bonding. Don't abuse it constantly.
You understand? Ẹni yẹn máa wà traumatically bonded to that person. Kò ní lè lọ, but kò ṣe pé like kinní yẹn. ṣé ẹ rí kinní tẹ́ ẹ sọ ìsísì mi Yeah. ọlọ́run ò ní palàkàyè mo ṣe fídíò kan lánàá pẹ̀lú bínú no mo ṣe pẹ̀lú yẹ̀yẹ̀ mi ìmọ̀ bóyá ẹ̀yin èèyàn rí fídíò yẹn tí mò ń ṣe bíi pé mò ń ṣe prayer ṣé ẹ mọ̀ wípé symptoms ẹ dárúkọ problem ẹ dárúkọ yìí òun ló ń fà pé gbogbo àwọn tó wà lábẹ́ àwọn Adébóyèsè wọ́n ń kú lọ báyìí ṣùgbọ́n wọ́n believe Yeah. wípé Adébóyè gbúdọ̀ mọ gba gbogbo ohun tó bá fẹ́ ó gbúdọ̀ máa rí gbogbo ohun tó bá fẹ́ torí tí ò bá rí Exactly. ayé àwọn máa bàjẹ́ and that is why I know that these people are wicked wọ́n ti bà àwọn èèyàn láyé jẹ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. So èmi ò blame ìyá yẹn o. Seriously. ẹ ṣé ìyá Kọ́nà help wọn, kọ́nà gbà wọn pátápátá. ẹ ṣé All gbogbo right. ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ àdúrà yẹn kì í ṣe tẹ́ ẹ máa jókòó gbà you have to be deliberate in yourself and in your mind that ẹ̀yin gan ò wáyé asán tẹ́ ẹ bá ń gbọ́ orin tá a máa ń kọ ọba mímọ́ gba aṣọ òṣì láyé mi aṣọ òṣì ni kó o mọ̀ ṣiṣẹ́ bí erin kó wá tó àsìkò tó yẹ kó o jẹun kó wá wò pé pásítọ̀ kan ní ó gbúdọ̀ mọ kọ́lé kiri ó gbúdọ̀ mọ kó obìnrin kiri ó gbúdọ̀ mọ raṣọ tó wù ó gbúdọ̀ mọ lo mọ́tò tó wù ìwọ ò dẹ̀ lè jẹun. It is a mental sickness táwọn pastors yìí ti dà sí gbòòrò àdẹ̀gbúdọ̀ gbára wa kẹ́ẹ̀dẹ̀ tó lè gbára yín you have to stop stepping your legs onto those camp you have to stop stepping your feet ní camp wọn ní churches wọn wọn ò ṣe lójú lásán wọn mọ tí mo sọ àwọn pastor mọ tí mo ń sọ àwọn tó mọ òótọ́ wọn tó mọ òótọ́ tó ń fẹ́ òótọ́ wọn mọ tí mo ń sọ. How can you enslave a people of a whole nation pé ẹ̀yin nìkan lọ́lọ́run jẹ ayé fún what God dàtí pásítọ̀ mi lẹ́tọ̀ọ́ àti gbégbèsè ayé rọrùn ṣùgbọ́n mi gbúdọ̀ máa sọ́fà báwo lẹ̀yin pásítọ̀ ṣe ń sùn lẹ ṣe ń jí láì ní ẹ̀rí ọkàn how ẹ dẹ̀ máa drive ní títì mọ́tò méjì mẹ́ta máa tẹ̀lé yín márùn-ún máa tẹ̀lé yín ẹ máa wá kó convoy àwọn ìyàwó yín àtàwọn ọmọ wọn ọmọ tó ń jẹ́ ooru ẹ̀yin olórí burúkú tẹ́ fojú sunkún ọmọ yìí ẹ máa ráwọn ìyá yẹn títì ẹ̀yin Ọdẹ́kúnlé Epafras&Co ẹ̀yin rí wọn ní títì ẹ̀yin rí ọlọ́pàá ẹ̀rọ ní máa àwọn tó jẹ́ mẹ́fà sí aṣọ wọn tí wọ́n bá ra arú aṣọ báyìí kọ́nà ọrùn kéèjì ẹ̀jẹ̀ ìwọ̀n program 247 ṣó burúkú níyìn ni tí a ṣe èrè níyìn ni. Kí ayé fún ẹjọ́ àwọn àṣírí ẹ̀jẹ̀ kan lọ. Kí wọ́n sì ẹ̀jẹ̀ kan ní falẹ̀ tẹ́gbẹ́ jẹ́ program ti yan ọkàn wọn ò kí n balẹ̀ torí tẹ́ ń rí mọ́lẹ̀ káàkiri lẹ́yìn olórí burúkú tẹ́ ní jẹun ọmọ yìí. Mo dẹ̀ fi kíní yẹn ṣe bí eré lánàá mo ti fẹ́ sùn ẹni tá a jọ ṣe fídíò yẹn máa wò mí báyìí mo ní àlùjọ̀nù dẹ̀ gbé nǹkan kan torí bí mo máa ń ṣe yẹ̀yẹ́ mi nìyẹn mo ní àwọn ti fẹ́ wá ó ní kíni yẹn mo dẹ̀ sáré lọ wọṣọ tó dáhùn sọ nǹkan kan lọ́wọ́ ni mo ní mo fẹ́ ṣe bí àdúrà ni mo dẹ̀ ṣe kíní yẹn bí eré mo mọ àwọn tó wá bá mi nínú inbox pé ṣé mo pè problem yẹn àwọn ni mò ń bá wí ṣá àwọn dẹ̀ máa kó owó sínú àpò báyìí àchọ́ọ̀chì ló lélẹ̀ àwọn ò ní lè fọwọ́ kàn ebi á dẹ̀ máa pa ọmọ àtìyàwó. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ̀ ìpẹ́ra yín pásítọ̀ tẹ̀ ń lo ìwé yìí tẹ̀ fi ń ba ayé aláyé jẹ́ gbogbo ègún tó wà nínú ìwé yìí yóò mọ̀ jẹ́ ti yín yóò mọ̀ jẹ́ tàwọn ọmọ yín. Mo dọ́gbọ́n sọ nǹkan kan nínú fídíò mi kan tí mo ṣe láàárọ̀ torí ẹ̀mí yẹn kan sọ̀kalẹ̀ gan mo ní òkè ọ̀pọ̀ nínú ẹ̀yin pásítọ̀ ṣe pé ẹ ṣàánú àwọn abiyamọ ẹ ṣàánú àwọn bàbá àtìyá wa owó tí wọ́n ń kó fún yín ó lè fi ra ilé fún girlfriend lábúrọ̀dì bìrì ní ìdìmọ̀ àmọ́ tí mo sọ lórí ọ̀rọ̀ lé rírà lábúrọ̀dì náà so easy láti kó 20-30% sílẹ̀ lábúrọ̀dì kò fẹ́ràn lé. RD nígbà tí mo rí fídíò tẹ́ ṣe yẹn ara mi bù máa ṣọ because ibi tí a ti gbọ́n ní Nàìjíríà nìyẹn ask yourselves iṣẹ́ wo pàtó làwọn bàbá yìí ń ṣe. Ní ó ń ṣe. Iṣẹ́ wo ẹ jẹ́ ká bira wa léèrè iṣẹ́ wo làwọn pípù yìí ń ṣe. Fún àwọn not talk of girlfriend. Ẹ jẹ́ ká no.
ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn Olúalọ́ ẹ tètè sọ fún pé mo wà ní Italy báyìí kí Olúalọ́ bá mi chat mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ó yọ ọmọ tó ń sunkún yẹyẹ tó rẹ̀ lẹ́kùn gbogbo ẹ̀yin olórí burúkú ẹgbẹ́ bàjẹ́ táwọn òbí yín máa gbé sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́ wọ́n bá mi pé Olúalọ́ is innocent o Olúalọ́ is ekini ẹni tó bá mi chat mi ní sọ jù bẹ́ẹ̀ lọ if not màá run voice note yẹn ó ní tí mo fẹ́ bá sọ ní Olúalọ́ yẹn ó ní tí mo fẹ́ bá sọ adẹ̀fẹ́ mọ́ ìyàwó ẹ̀ afẹ́mọ́ mi ní sọ jù yẹn lọ sẹ́mọ̀ tẹ́bi tí sọ̀rọ̀ jù báyìí màá rọ̀ nẹ̀ allegedly màá rọ̀ nẹ̀ mo fún níjọ́ méjì péré ìjọ́ méjì gbogbo ẹ̀yin olórí burúkú tẹ̀ wà lórí YouTube tẹ̀ wà lórí kí lorúkọ ẹ̀ tẹ̀ ń sọ fún mi wípé Olúalọ́ yàtọ̀ sí wọn o Olúalọ́ ṣe kinní kan ẹ gbélé gbọ́ sítórì tó sì bá mi láàárọ̀ yìí kí èèyàn lóyún fún pásítọ̀ kan ó wá lọ sọ fún pásítọ̀ títí ẹ̀ pé pásítọ̀ yìí ò fẹ́ gbọ́mọ o kò fẹ́ gboyún kò fẹ́ gbọ́mọ o kinní kan pásítọ̀ títí ẹ̀ wá sọ fún pé kó má wọrí pé òun máa bá a sọ̀rọ̀ ó wá lọ bá pásítọ̀ tó dóyàn lóyún sọ̀rọ̀ bó ṣe wá bá yẹn sọ̀rọ̀ ìyẹn wá gbọ́mọ ìfẹ́ bí mo ń bá yín sọ̀rọ̀ yìí ìbejì làwọn ọmọ yẹn mo mọ skul tán lọ wọ́n ti fún mi ní prófáìlì girl yẹn finally ṣẹ́mo tó ṣẹlẹ̀ the same pastor olórí burúkú tó lọ bá gẹ̀ yìí settle case òun àti gẹ̀ yìí tó ti ń bára wọn sùn. How can the body of Christ be this filthy and you don't have the you have the shamelessness to come and defend it? Lẹ́yìn olórí burúkú tẹ́ pera yín pastors yìí pastor méjì lórí ìwọ nìkan ìtorí ẹ̀ ni mo ṣe fídíò yẹn pé gbogbo ẹ̀yin obìnrin náà torí tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn tẹ́ ẹ̀ fẹ́ ṣiṣẹ́ mọ́ tí bẹ̀ṣùgbẹ̀gbà àánú àwọn ìyàwó àti bàbá wo ò ṣe yín ẹ̀ ń gba owó lọ́wọ́ pásítọ̀ tí wọ́n dẹ̀ ń bá yín sùn àwọn ọmọ tẹ́ ẹ bí fún wọn ẹ̀ mọ̀ fojú sunkún wọn ní gbogbo ẹ̀yin girls yìí kì í ṣe àwọn pásítọ̀ ẹ̀ nìkan lè pé máa mú èpè ó mú ẹ̀yin gan fúnra yín lẹ́yìn obìnrin olórí burúkú aláyébàjẹ́ yìí. How would you not be encouraging these pastors to be lying to people, to be hypnotizing people? Gbogbo orú ẹ̀yin obìnrin báyìí kì í ṣe ọ̀rẹ́rẹ́ lábúrọ̀dì ilé tí wọ́n rà fún yóò mọ̀ owó pa yín. Torí yín nìdí ó ṣe máa jà lábúrọ̀dì lẹ́yìn olórí burúkú yìí. Wọ́n ń ralé fún yín inú yín dùn. Ẹ máa wá bọ́ sórí ẹ̀rọ ayélujára small girl with big God kò ní dá fún yín kò ní dá fọ́lọ́run òṣìṣẹ́ sìn yẹn ẹ̀yin olórí burúkú yìí. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí fún wọn pátá tí wọ́n ń wò pé yóò bu yẹ̀pẹ̀ sáwọn lójú lọ́la àwọn ọmọ yẹn mọ̀ gbé wọn gbè ní. Àyà small girl with big God. Tẹ́ bá rí girl náà mi tí ì fẹ́ ṣí ojú ẹ̀ sìn àyàfi kí pásítọ̀ ẹ̀yẹn gangan kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ bá mi chat if not n tá a ṣètìlẹ́ fi jóná wọn mọ̀ gbọ́ ẹ mọ̀ rí sí tàbí kókó ṣe máa ń para fún wọn. Mi ní sọ jù yẹn lọ express mo ṣe wà ń bẹ̀ ẹ jẹ́ ká sáré rí 2 minutes yín. Express mo or empress ẹ kúṣẹ́ bọ̀dá mi o ẹ kúṣẹ́ Èdùmàrè á máa fún yín ṣe o dó àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bó ṣe rí àánú ìyá yẹn ṣe mí ṣe rí when people are under these people's preaching wọ́n ti work on our brain. Most of us we are victim of these people. I could remember vividly nígbà kan èmi tí mo ní problem gbà tí mo wà nílé ní Abuja ngbà yẹn mo fẹ́ kó kúrò níbi tí mo gbé àwọn tó bá ń gbé l'Abuja wọn máa mọ ibi tó ń pè ní Gwaripa mo ní issue contract mo thank you so contract mo business wa so wọ́n wá owó pé kí onílé sọ pé òun fẹ́ talé so we have to move out of the house ní Gwaripa n bá ń wá ilé lo and be redeem member ní mí gbogbo gbà yẹn o lo and be o da bá ń ṣe during all this our fasting and praying of 100 days yẹn ni wọ́n bá gbé one small guy wá pé kó wá inú Gwaripa yẹn náà ní kí lorúkọ street yìí o ibẹ̀ ni parish yẹn wà zona parish ní do wọ́n ṣe gbé wá nìyẹn ló bá di vigil ló bá ní pé kó ń kálukú máa kó nǹkan tó bá ní wá ìbàjẹ́ ìwélé ìbàjẹ́ this ìbàjẹ́ that èmi tó dẹ̀ pé mò ń wówó lé lo and behold àti pé God will triple this more owó lé for me tí bá kó sílẹ̀. So tó yẹ mo ṣe wò gbà tí mò ń gbọ́ bẹ́ ṣe ń sọ̀rọ̀ ìyá bẹ́ ṣe ń play nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá yẹn mò ń wò pé this thing has happened to me ẹ lè fault kò sẹ́ni tó lè fault ìyá ẹ̀
kò sẹ́ni tó lè fẹ́ ọ̀tẹ̀ they've really worked on our brain they've caged us they've in fact ṣẹ́rí ìgbà tí mo wà nílé tí máa ń ronú nǹkan tó ń ṣẹlẹ̀ tí máa bá yá mi sọ̀rọ̀ ń sìn pé torí àwọn ṣì wà níbàdàn tí máa bá wọn sọ̀rọ̀ pé ìyá nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n sọ pé ṣé o ṣì nígbàgbọ́ nínú Jésù mọ̀ṣá màá ní bó mọ̀ pé Ọlọ́run wà there is a supreme being that created us. wọ́n ti flag YouTube. àpòlòṣì olórí burúkú aláyé but there is a supreme being that created us. ṣùgbọ́n Jésù tá à ń pariwo tán fi mú wa yìí wọ́n ti fìyà jẹ àwọn èèyàn jù few people tán fi ń fìyà jẹ majority pé it shouldn't be ìyá mi aníṣà má jẹ́ kí gbàgbọ́ ẹ yẹ má ní kí sọ̀rọ̀ pé kí yá gbàgbọ́ yẹ ní now but when they've already worked on your side on our psyche pé gbogbo nǹkan tó bá ti ní kó máa kó sílẹ̀ àti kékeré mi mo ti máa ń ka Bible tí mo máa mọ̀ pé owó tó ń sọ pé ká máa kó sílẹ̀ fún as tithe is meant for ọmọ tí ò níyà nínú Bíbélì gan àti Levite ńgbà yẹn wọn ò ṣiṣẹ́ Levite Bible sọ gan wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo àwọn pastors wa so-called pastors ta ní sí gbogbo wọn náà níṣẹ́ tó ń ṣe èyí fi máa gbà lọ́wọ́ àwọn tí wọn ò ní kẹ́ tún máa hàdè mọ́ ilé àwọn tẹ́ ti ní. owó èmi àti yín náà fi dáṣẹ́ yẹn sílẹ̀ o bá ń gbó ṣe tẹ́kí parọ́ mo rántí ìgbà tó ní pé ká wá owó Redeem University tó ní ká dáńgbà yẹn tó bá ti lọ sí fún program tó máa ṣe ní August ńgbà yẹn mo rántí tó máa ní pé ká máa dá owó oná fi bẹ̀rẹ̀ Redeem University and I could remember one of my pastors kò lè rán àwọn ọmọ ẹ̀ lọ́ngbà yẹn máa ń bú wọn ní. Adáwọ̀ sí yunifásitì bẹ̀rẹ̀. wọ́n tẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ olè yìí ti pẹ́ toró lè ní máa pè wọ́n ọmọ òṣàgbàfọ̀ ń kàtàkùn irú àwọn Dẹ́kúnlé Epafras local wèrè olórí ibú yìí tó wà lára àwọn tó ń competition against èmi ẹ jẹ́ kí Dẹ́kúnlé Epafras wá sọ bó ṣe rówó kọ́ school fún wa. This really baffles me. People, Nigerians, we should be asking questions. We have to ṣe spirit tó wọ̀ yìí ó ti wọ̀ mí ti pẹ́ but I don't have that boldness tó máa wò pé I have so many questions to ask. torí àwọn ọmọ wa o gbogbo wa yẹ ká gba wèrè yẹn sórí pé enough is enough ìjọ tí wèrè wa bá bọ̀ mọ̀ pé wèrè lòun jọ̀nà lára ẹ̀ máa yá. You're right. Èèyàn mélòó ló dà tó bá dẹ̀ jẹ́ pọ́ ló ń fún wọn lágbára lóòótọ́ láti pààyàn ṣé mi máa wà láyé lẹ́nìí láti 2018 wọ́n fowó lọ̀ mí ìgbálẹ̀ méjì the second one was 2024 tó lọ tán ẹ̀ ní ju 200 million. mo dẹ̀ ti sọ fún wọn pé kálẹ̀ lórí láyà ni kí ló dé tẹ̀ fi nọ́mbà pamọ́ pé mi ẹ̀ ṣe lórí nọ́mbà tí mo lè face lẹ́yìn olórí burúkú ẹ̀ tí owó lọ èmi. ẹ̀gbọ́n Rótìmí ṣé mo lè kọ́nù. kẹrí ọ̀rọ̀ tí mo sọ lọ ṣe rí owó tí mo wá save ń gbà ẹni fẹ́ lọ fi gba ilé o tẹ bá mọ Gwaripa mo wá kúrò nínú ẹni tó ń gbénu Gwaripa mo wá lọ ń gbénu Kubwa ṣé ni mo dẹ̀ kówó mi ń bá lọ kó fún pásítọ̀ pé kọ́ ló lè bá mi triple ẹ̀ kí lè fi gbalé mo dẹ̀ dọ́dọ̀ pásítọ̀ ó béèrè lọ́wọ́ mi pé lónìí mo mú wá ṣe pé àwọn yòókù mo rí pé big envelope wà so definitely lè máa mọ nǹkan tó wà nínú envelope yẹn so èmi tó dẹ̀ pé mo fi sínú small envelope brown envelope mo bá ọ̀rá gbé fún ló béèrè pé èló ni mo kó wá I was like èló ni mo mú wá ṣá so o ní pray fún mi lo and behold this guy did not pray for me ó kàn ní God bless you. I was like what the fuck owó tí mo fẹ́ fi gba lẹ́mà ni mo kó wá so mo really pity ìyá yìí and I just hope pé àwọn parents wa do àwọn tí ń lọ àwọn tó wà ní 70 upward 60 upward 70 àwọn tí ń lọ àwa yòókù tó jẹ́ pé we can fight this battle we have to face and fight it. We have to face it and fight it. But just that to go home and be telling these people wọ́n wò pé ṣó máa lè gbọ́rọ̀ síyàn lẹ́nu. I'll stop paying my tithes tipẹ́tipẹ́. Ìgbà tí mo jẹ́ worker ní Redeem mo ti stop àti máa san tithe mi. Tó máa ní pé ká máa kọ orúkọ tán fún wa ní list pé month báyìí mo mú wá. So it was like, why should I be doing this? It was one of my usher's friend ló wá ní tèmi yóò máa sanwó mọ́ mo ní mo náà rò mi ò I'm not my spirit ò jẹ́ pẹ̀lú kìíní mọ́ owó mi tí mo máa san jẹ́ kí n máa fáwọn aláìní now that was how I started like 15 years ago that was how I started giving my tithes máa fáwọn èèyàn mi ò sọ mọ́ láti gbà tí mo dé ibi ìlú tí mo wà yìí bí mo ṣe lọ sí church mo bẹ̀rẹ̀ church
torí kérúbù ni mò ń lọ sìn bí mo ṣe débẹ̀ náà sọ pé kí wọ́n máa san title. I was like should I be the first thing for you to tell me? Owó tí màá fún ẹ jẹ́ kí n lọ fáwọn tẹ́bi ń pa nílé náà mo ń send owó mi sílé sí mo ń fáwọn tẹ́bi ń pa ní. Iṣẹ́ gbogbo wa ni àní dákẹ́. Ẹ ṣe Ọlọ́run ìyá. Elédùmarè ò ní fi yín